ọmọ balùwà Ṣeun Adébóyè Mọ́túndé ọ̀rọ̀ kan Fẹ́mi Adébáyọ̀ ó kàn kú náà nù láìtẹ̀ tí ìgbọ́ fídíò tí ìyàwó Fẹ́mi Adébáyọ̀ ṣe rárá torí mi ní parọ́ mi tí come across fídíò yẹn nínú nǹkan táwọn èèyàn tí wọ́n ń kọ sórí àwọn post wọn ẹ rí pé ìkan nínú ẹ̀ ni mo snap yìí ẹ jẹ́ kí n sáré sọ eléyìí fún ẹ̀yin ọkùnrin tẹ́ wà ní kàtígórì yìí tó o bá jẹ́ onítíátà tí Ọlọ́run dẹ̀ ti gbà fún ẹ bóyá o lọ sí location ní láti lọ ṣe film láti lọ ya film àbí ohunkóhun tàbí script writer tí Ọlọ́run gbà fẹ́ tó jẹ́ wípé gbogbo ìgbà ni wọ́n ń pè ẹ́ hòtẹ́ẹ̀lì eléyìí ó fẹ́ lọ kọ script hòtẹ́ẹ̀lì ṣàmọ̀ pé ó pín sí categories tó o bá ṣàwà ní theatre industry. Ìwọ olórin tó jẹ́ musician tó mọ̀ wípé Ọlọ́run gbà fún ẹ tàbí tí Ọlọ́run máa gbà fún ẹ gbogbo yín tẹ́ ẹ gbà wípé Ọlọ́run máa gbà fún yín tó jẹ́ wípé láti January to December ó máa wà booked ni àfi ọjọ́ tó bá fẹ́ sinmi nìkan ló máa sinmi. Ìwọ sọ̀rọ̀sọ̀rọ̀ tí Ọlọ́run ti gbà fún tàbí tó gbà pé Ọlọ́run máa gbà fún ẹ tó jẹ́ pé yàtọ̀ sí àwọn programs tó ní lórí rédíò ẹni MC ọ̀la MC ọ̀túnla engagement ṣe àwọn páwọn ọkùnrin náà wọ́n ń gbé kété ìgbéyàwó wọ́n ń ṣe engagers then lọ́ọ̀yà tí Ọlọ́run gbà fún tó jẹ́ wípé Ọlọ́run ń gbé ẹjọ́ lé ẹ lọ́wọ́ ní gbogbo ìgbà ó máa wà ní chambers tó o bá wà ní chamber ẹ bẹ́ẹ̀ ni wàá lọ sí chamber ẹlòmíì tó o bá sí níbi eléyìí wàá jókòó wàá meditate kódà nígbà tó wà nínú ilé ó máa wà nídìí kọ̀ǹpútà wàá yẹ ẹjọ́ wò wàá yẹ eléyìí wò àsìkò tó yẹ kó sùn wàá máa yẹ àwọn ìwé òfin wò ó fẹ́ wò bó ṣe rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwọ ìránṣẹ́ Ọlọ́run tí ò fi èrò síṣẹ́ ìránṣẹ́ tó jẹ́ wípé o gbé iṣẹ́ Ọlọ́run lérí ju ìdílé ẹ lọ o gbọ́dọ̀ gbé iṣẹ́ Ọlọ́run lérí ju ìdílé ẹ lọ o odidi topic ni mo máa ṣe yẹn lórí ìlú gangan o gbọ́dọ̀ gbé iṣẹ́ Ọlọ́run lórí ju ìdílé ẹ lọ kó má bàa fail ṣùgbọ́n ìwọ tó bá wà ní kàtígórì wípé o gbé iṣẹ́ Ọlọ́run lérí ju ìdílé ẹ lọ o wà lára àwọn tí mò ń bá wí olóṣèlú ìwọ tó bá jẹ́ olóṣèlú ẹ ti mọ bó olóṣèlú ṣe ń ṣe èní meeting ọ̀la meeting nígbà míì aago 2 òru aago 3 òru wọ́n ṣe meeting èní Abuja ọ̀la Port Harcourt especially lásìkò ìdìbò. Studio engineer ọ̀dọ̀ wọn láti máa ń ṣorin ọ̀dọ̀ wọn láti máa ń ṣe jingle iṣẹ́ máa ń wọ̀ wọ́n lọ́rùn débi wípé studio engineer míì tí Ọlọ́run gbà fún á kàn máa lọ sílé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni ó lè máa sunlé nígbà tó bá wù ó ṣùgbọ́n tí ó bá fẹ́ máa ṣiṣẹ́ yẹn bí ó ṣe ń wá náìtì á ti pọ̀ jù day á ti pọ̀ jù ó fúnra rẹ̀ gan lè má ráyè fúnra ẹ̀ tí ò bá ṣọ́ra rẹ̀ yóò mọ̀ gbẹ lórí ni o nítorí wípé bó ṣe mix eléyìí ló record eléyìí bó ṣe gbàṣẹ jingle àti especially àwọn tó bá tẹ̀ tí wọ́n á fẹ́ olórin bíi Joel Ṣẹ́nìbí ọkọ Living Praise Olúwapẹ̀lúmi mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti irú wọn ni bẹ́ẹ̀ náà ló wà lóbìnrin òbọ̀ tóbìnrin tún yàtọ̀ ẹ má fẹ́ obìnrin tí kò ní wà committed and dedicated sí iṣẹ́ yín number 1 ẹ má fẹ́ òjòwú number 2 ẹ má fẹ́ obìnrin tó bá ti wà tó báwo ni mo ṣe máa sọ obìnrin tí ìfẹ́ rẹ̀ tó high gan tó jẹ́ pé tí ò bá rí yín ó máa dùn ó yẹ kẹ́ ẹ fẹ́ ẹni tó nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n kẹ́ ẹ fẹ́ ẹni tó lè control ìfẹ́ ẹ̀ tó jẹ́ pé lásìkò tí ò rí yín tí ayún yín yún kò kí ń ṣe wípé ó máa bínú ń ṣe ló máa gbàdúrà fún yín. Ẹ má fẹ́ obìnrin tí kò understand iṣẹ́ yín dáadáa ṣe rí àwọn obìnrin tẹ́ sọ wípé ẹyin Fẹ́mi Adébáyọ̀ fẹ́ kó lè dànù ó tún fẹ́ eléyìí ó lè dànù kò ń ṣe Fẹ́mi Adébáyọ̀ ni ò dáa kò ṣe àwọn ọmọbìnrin yìí ni ò dáa àwọn kan ẹ̀rí àwọn circumstances kan máa wà tó máa surround wọn tí wọn lè hold bí ẹni tó bá fẹ́ jẹ ọba tí ò bá lè fẹ́ obìnrin tó understand the tradition kó mọ̀ wípé bóun ṣe fẹ́ ọba yìí o òun kàn fẹ́ ọba nínú yàrá òun ni o ọkọ ìlú ni ọba o ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ọba ó máa devote time ẹ̀ fún ìlú olóyè meetings àti oríṣiríṣi àwọn òrìṣà láàfin tó bá fẹ́ ọba ó máa ní problem. Ẹ má ti ṣèdájọ́ eléyìí ni mo ṣe mú advice yìí wá tó bá ti wà ní categories iṣẹ́ tó jẹ́ wípé o ò lè ráyè fún ìdílé dáadáa tó yẹ pé nǹkan tí iṣẹ́ tó demand fún ẹ mọ̀ àwọn ọkùnrin kan náà máa ń travel káàkiri
òkè òkun níṣẹ́ wọn wà tó jẹ́ pé iṣẹ́ ẹ demand wípé ààyè tí iṣẹ́ ń gbà ó pọ̀ ju ààyè tó máa ní fún ìyàwó ẹ nílé lọ. Má fẹ́ obìnrin tí kò ní understand iṣẹ́. Má kọ́kọ́ wo wípé okay mo love ẹ ó love mi. Má kọ́kọ́ wo yẹn. Kọ́kọ́ wò pé ṣé o understand iṣẹ́ ẹ, wá ṣẹ̀ṣẹ̀ wá wò pé ṣé o love mi. Tó o bá kọ́kọ́ wo ìfẹ́ pé ó love mi tí o bá understand iṣẹ́, ìfẹ́ yẹn máa ṣá. Eléyìí tèmi fẹ́ sọ nípa ẹ̀ nìyẹn. Mi ò gbọ́ nǹkan tí ìyàwó Fẹ́mi Adébáyọ̀ sọ. Mi ò dẹ̀ mọ̀ nǹkan tí Fẹ́mi Adébáyọ̀ ṣe. Mo kàn mú nǹkan kan nínú àwọn incident tó ń ṣẹlẹ̀ sí Fẹ́mi Adébáyọ̀ yìí wípé tó o bá tún fẹ́ ìyàwó mi tí ó bá lọ jẹ́ pé eléyìí lọ forí ṣánpọ́ o, wo nǹkan tó wo ẹni tó fẹ́. Ṣó understand iṣẹ́ mi? Ṣó lè control ìfẹ́ tó ní fún mi? Nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìfẹ́ yẹn ló máa ń dìjà. Ẹ̀yin wo tún ti lọ, ṣé o tún ti lọ nìyẹn, kíníkan ò ní dúró tì wá ńlé, ò ní dúró ńlé, ò ní ṣe gbá, ọjọ́ wo ló ti sùn tì mí, ṣé o tún ti ń lọ àbí o tún ti gbaṣẹ́ àbí. Tó ẹ́ pé tó bá ti gba kọ́ tó bá sọ pé ọjọ́ òní location yẹn, inú àti máa bí ìyàwó. Kò dẹ̀ ṣe wípé wà troublesome, ìfẹ́ yẹn ló ń dà láàmú. So àwa obìnrin tí wọn náà bá ti mọ̀ wípé àwọn kàtígórì iṣẹ́ tí mo ṣe sílẹ̀ yìí, tó bá ti mọ̀ pé ó ní àwọn categories yẹn o ò lè future nínú ẹ̀, o ò lè endure pẹ̀lú àwọn ọkùnrin yẹn, o ò lè dúró tì wọ́n, o ò lè bá wọn endure, má fẹ́ wọn. Má wulẹ̀ fẹ́ wọn rárá. Má wo ìfẹ́ ó love mi mo love ẹ̀ ó spend fún mi. Má wo, because o ò ní lè cope at the end of the day. Ó lè lead sí nǹkan tẹ́ ẹ fẹ́. Irú eléyìí ń sìn àwọn kan sọ pé ó ti lé ìyàwó àkọ́kọ́ lọ, ó ti lé kejì lọ. Èmi accept ẹ o, ju wípé kí Fẹ́mi Adébáyọ̀ lu ìyàwó ẹ̀ pa tàbí kí ìyàwó Fẹ́mi Adébáyọ̀ kó pa. Èmi accept ẹ. Tó bá tẹ̀ ti jẹ́ pé separation òun ni a máa fi yanjú ọ̀rọ̀ tí ò bá ṣe yanjú nínú ìgbéyàwó. Ẹ wo, èmi fi ọwọ́ sí, mo fẹsẹ̀ sí, mo fi gbogbo ara sí pátá ju RIP lọ. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àwọn kan wá sọ wípé another Nikai will come. Bẹ́ẹ̀ ni, bọ́mọ bá kọ ni, bọ́mọbìnrin bá kọ ni, ọmọbìnrin là fẹ́, bọ́mọkùnrin bá kọ ni, ọkọ náà la máa fẹ́ o. Fẹ́mi Adébáyọ̀ still young now. Ṣé kò ní níyàwó nílé? Rárá, ó máa níyàwó nílé. Ṣùgbọ́n kó kàn wo eléyìí tó máa fẹ́ ni. Ṣé rí iye ìgbà t'Ọlọ́run bá fi àǹfààní marriage ẹ̀ sílẹ̀ ni ó máa ṣe. Ṣùgbọ́n mo mọ̀ wípé the next one tó máa mú tí ọmọbìnrin eléyìí bá fárígá o, òun ló máa jẹ́ ìyàwó ẹ̀ títí alẹ́. Ṣùgbọ́n ẹ dúró ná, kí ló ti ẹ̀dẹ́ tó jẹ́ pé tí ìjà bá ti ṣẹlẹ̀ nínú ilé pẹ̀kẹ́, nígbà tá máa ń sọ wípé nígbà tá bá ní problem ká tẹ̀ má máa fẹjọ́ sùn kiri, tó bá ti wá dé gígúrí ẹ̀mí wa òun ni ká tó sọ fáwọn ẹbí. Kí ló dé tó jẹ́ orí social media là ń gbẹ́jọ́ wa gan? Why tó jẹ́ orí social media ni ó mọ yanjú ìjà láàrin ọkọ àti yanjú ìjà yìí. Okay, ṣé ọ̀nà tá a fi ń contribute sí yìí ṣé ó mú solution wá? Àbí nǹkan tá ń kéde fún ni wípé kó bá lè mọ̀ wípé mi ò sí ilé ọkọ mọ́ kí ọjà mi lè wá, àbí kó bá lè mọ̀ pé kò síyàwó nínú ilé mi kọjá mi lè wá. Ìgbà tó wà nínú ilé ọkọ, ìgbà tíyàwó wà nínú ilé ẹ̀, ìgbà wo lè ní ẹni tó ń wù ẹ ìyẹn ò ní ìtumọ̀ rárá. Tó bá dẹ̀ ti pàdé ẹ̀ wá jẹ́ kó mọ̀ wípé ò sí ilé ọkọ mọ́ tàbí ìyàwó sí nínú ilé ẹ̀. You understand jàre. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Mi ò wá ní wá surprised táwọn èèyàn kan bá tún jáde tó bẹ̀rẹ̀ sí ní máa bú Uncle B tàbí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bú parents Fẹ́mi Adébáyọ̀ wípé bó náà fojú sí. Kí ni ẹ rò pé wọ́n máa ṣe tí ẹni tó fẹ́ yàwó sílé tàbí ẹni tí ọkọ fẹ́ sílé tó bá ti sọ wípé kò sọ́nà ń bẹ̀ mọ́, kò sí nǹkan tí òbí máa ṣe bí ọ̀rọ̀ ni wọ́n á sọ fún wọn, wọn ò dẹ̀ ní làwọn lórí láti kọ́rọ̀ síbẹ̀. Tó bá dẹ̀ bá wọn sọ, tó bá rí wípé kíní yóò ti lọ sí bí ẹ̀mí ìkan nínú wọn, wọ́n máa jáwọ́ ni o. Kò sí nǹkan tóbi máa ṣe. Torí mo rántí tẹ́nìkan sọ wípé níbo làwọn ẹbí fojú sí, níbo làwọn ẹbí fojú sí. Kò síbi kankan tẹ́bí máa fojú sí. Ẹbí ò lè control rẹ lórí ìgbéyàwó ẹ, ẹbí ò lè control mi lórí ìgbéyàwó mi. Kó wá sọ wípé ọkọ tó fẹ́ sílé ó ti sú ẹ o ò ṣe mọ́, kí ìyá ẹ wá sọ pé dandan máa jókòó síbẹ̀. Tó o bá mọ nǹkan tó ń ṣe tó o mọ̀ wípé kú wà ń bẹ ò ní jókòó síbẹ̀, wàá jẹ́ kọ́kọ́ ẹ lọ́mọ. Tó o bá sọ fún wọn pé ìyàwó tó wà nínú ilé yìí mi ò fẹ́ mọ́ o, tí wọ́n sọ pé láyé o gbọ́dọ̀ lé lọ máa tanra ẹ. Tó o bá ti mọ̀ wípé gbẹ̀mí ni ẹ̀mí, nígbà tẹ́mi tí ẹ bá bọ́ àwọn asunkún ni wọ́n máa gbórí ilé alàyè. Wàá ò ní dáhùn, jẹ́ kọ́kọ́ ẹ lọ́mọ. Bọ́n ṣe kọ́ ẹ lọ́mọ yẹn má dá wọn lò. Wọ́n ń padà bọ̀.
tẹ́nítẹ́ní tèkísà tàtàn. So ẹ lè mọ nǹkan tí ẹbí máa ti ṣe lábẹ́lẹ̀, tó bá dẹ̀ ti sú wọn wá fi wọ́n sílẹ̀ nínú àwọn kọ́ lọ ṣe ra wọn bó bá ṣe fẹ́. So tó bá dẹ̀ jẹ́ pé separation òun ni bó ṣe fẹ́, kódà nígbà tí wọn lọ́wọ́ sí tó wá separate tán kò tún sí nǹkan tẹ́bí máa tún ṣe. tó bá tún ti wá gbé mi ìdè mọ́mì mo fẹ́ rì màá rí ọkọ tuntun rèé ìyàwó tuntun rèé, kò tún sí nǹkan tẹ́bí á tún ṣe. Kí ẹbí má tún wá accept ìyàwó tàbí ọkọ tán tó mú wá, tó bá wá fẹ́ ṣe ní tipátipá kò tún sí nǹkan tẹ́bí á tún ṣe. Ẹ sọ mí marriage too deep to judge. Ọlọ́run gbà wá. Kí gbogbo àwa yàwó kan ṣáà má gbégun eléegun, àdúrà kan ṣoṣo nìyẹn.